àṣírí ọ̀rọ̀ ti padà fojú hàn o ẹ̀yin èèyàn lórí ọ̀rọ̀ Alfa Suna Saheed Òṣùpá àti àmì Ọlọ́run. Ẹ dákun ẹ dábọ̀ ẹ súnmọ́ bí o ẹ wá gbọ́ nǹkan tí àmì Ọlọ́run sọ. Tẹ́ ò bá gbàgbé ẹ rí i pé Alfa Suna gbé wáàsí kan jáde tó sọ wípé àmì Ọlọ́run sọ báyìí ó sọ tọ̀hún ó sọ tìyín. Ẹ̀kúnrẹ́rẹ́ fọ́nrán yẹn ni mo mú wá fún yín. Ẹ dákun ẹ dábọ̀ ẹ súnmọ́ bí ẹ̀yin èèyàn mi kẹ́ bá wọn nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹ́ tún wá fetí gbéyàwó ọ̀rọ̀ torí pé eléyìí tí mo gbé wá fún yín sáà yìí tẹ́ bá ń gbọ́ pé nǹkan kí ṣẹ̀ṣẹ̀ ràgó fọ́nrán ìgangan náà ní ń jẹ́ bẹ́ẹ̀ ẹ wá gbọ́ lẹ́nu àfà àbí Sheik àmì Ọlọ́run ẹ má yí kó ń bẹ́ẹ̀ o Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà ẹ kú kalẹ̀. alájà gbogbo ohun tó ṣẹlẹ̀ kìí ṣe èèyàn Ọlọ́run ni àfà àti dúró báyìí rí tó ní sẹ́ mọ̀ ohun Ọlọ́run mẹ́ni ẹ̀ wàláì gbogbo wọn náà lẹ́ni Ọlọ́run kẹ́ gbogbo wọn àfà àti dúró báyìí tó ní lágbájá o ohun tó aláàfàkọ́ ọ̀rọ̀ kọ́lá sọ́ta oore mẹ́fà lọ́lọ́run kọ fún ọ láyé àfàbàtà yìí kọ́ oore mẹ́fà lọ́lọ́run kọ fún ọ láyé gbogbo owó tó ní tí wọ́n fi ń pè ọ léèyàn yìí mẹ́ta lọ sẹ̀sẹ̀ ní okùn mẹ́ta ìtumọ̀ sí wọ́n sẹ̀ délájì oore ohun tó ọlọ́ọ̀ fẹ́ bùn mi lóṣù yìí tó wá sọ pé dosù tí ń bọ̀ yẹn inú ti bí mi o ohun tó olóògùn mi lóṣù yìí tó wá ní ẹ̀dí ó di oṣù tí ń bọ̀ mo ti wá bínú báyìí sórí mẹ́ta tó kù tọ́lọ́run èèfún ẹ gbogbo agbára téèyàn fi ṣèkà ni màá fi di òní rí gbà so tó wá rí mẹ́ta tí wọ́n fi ń pè ọ́ lólówó pè ọ́ léèyàn máa tó àbọ̀ ọ̀bà jẹ́ kò dáwó sí wọn lọ́wọ́ o tábà pé báláǹsì ẹ̀ ló fẹ́ gbà o wọn ò mọ̀ rí tí wọ́n ìdáhùn tí wọ́n fẹ́ dá o wọn kálukú ti déwájú Ọlọ́run báyìí kìí sọ Ọlọ́run o ṣùgbọ́n ohun tó wí wọn Ọlọ́run gbẹnu ẹ̀ Ọlọ́run náà ni o Ọlọ́run fẹ́ fi ṣe àwọn ọmọ ìyá yìí kú ó fẹ́ fi ṣe ìyá yìí kú ó fẹ́ fi gba àbọ̀ ọkọ wọn Kùránì náà lọ́kọ wọn máa kà bí ilé wọn ṣe tóbi tó tún yọ bìkan ó fi ṣe mọ́sálásí tẹ́ ẹ bá sí níwájú àdámsìn ọkọ wọn tẹ́ ẹ bá sí nọ́mà ní o kéèyàn ó sí báyìí tí máa ti ń lọ bí ẹ̀mejì ṣe làdámsìn ọ̀bẹ̀rẹ̀ alámúnáṣẹ́ alákasọ́dà wọ́n dáná kàwé tàkà ẹlẹ́sìn akọ́dá sára tàbáraka yóò ẹ máa ka sísí ni kèé ṣe gbogbo nǹkan wọn lè dá ìwọ̀n sùn. bàbá èyí sọ Ọlọ́run o ṣùgbọ́n fọ́tò òun tẹ́ni ìyẹn wíwù Ọlọ́run yá o ṣùgbọ́n mo dúpẹ́ lónìí alájà wa yìí wọ́n àṣẹ sí bẹ́kìrì Ọlọ́run sí dáadáa inú ọjọ́ tí mo bàjẹ́ jù láyé tó bàjẹ́ sí ẹbí wọn oníjọ́ tí mo lọ inú ọjọ́ mo lọ wo ọkọ wọn lóje lọ Yorùbá tí mo lò lẹ́ẹ̀kan pé àjọ jẹ kóró rí bá ti jọ jà adùn láfi bẹ̀rẹ̀ o èmi àtẹ́bí wọn o ṣùgbọ́n títọ́ ọkọ wọn fi dé for like 16 years láti kò mọ́ ìkorò mo bá wọn jẹ́ títí ni ìfọjọ́ kan yọ ẹnu rí pé kí ní ìkorò díẹ̀ Adamsi tom bá ń sì mí o ọmọ gbọ́ pé mo ń wá bí náà ni ní ọjọ́ tí mo mi bàjẹ́ òun lọ́jọ́ léyà kan tí mo wá pàlájà pé àti àríjì kan tí ẹ tún lò kún yìí tẹ́ lò lọ́dọ̀ yín alájà wa pè mí ó ní Muhammad Jamiu ó fún wa ní àìsọdún lọ́dọ̀ tiẹ̀ mọ̀ náà ó ní kò sí wàhálà alájà náà ló mà ní ẹgbẹ́yìn lẹ́bí ni òrònú bẹ́ẹ̀ kàn wá alájà mẹ́nu kó bẹ́ẹ̀ alájà ni wọ́n di Àkúrẹ́ sí padà wá ní àwọn tó kọ́rọ́ mi Mákà lónìí a fi odidi ilẹ̀kùn kan jin ọkọ̀ wọn díẹ̀ nínú tó jẹ́ àṣẹ bẹ́ẹ̀ ni mo sọ yìí o lẹ̀kùn tá a fi jìn wọ́n yẹn gbogbo ẹni ọ̀rọ̀ tí mo sọ yìí bá mú lẹ̀kùn mẹ́rin lónìí nínú lẹ̀kùn tá a fẹ́ sí mẹ́rin ní márùn nísàlẹ̀ ẹyọ̀kan níbi stẹ́ẹ̀pù yìí tí ọkọ wọn ló wà níbi stẹ́ẹ̀pù yìí lókè òun ní lẹ̀kùn tó pa ilé kéwú àti mọ́sálásí papọ̀ ẹ máa rí pé ogun ẹni ọba wọ bí ní ìsọba gbàsàlẹ̀ mọ́sálásí sàlẹ̀ mọ́sálásí láàrin ilé kéwú lókè lẹ̀kùn tó jẹ́ pé òun ló wọ ilé kéwú ló wọ mọ́sálásí àfọkọ wọn gbogbo ẹni tí ọba máa wọ mọ́sálásí máa wọlé kéwú máa kéwú gbogbo ládàá tí ọba máa ké mẹ́ bọ́lọ̀ bá ti ń sẹ̀sán jẹ́sàn rẹ̀ ọmọ bá ọkọ̀ yín àtẹ̀bí yín gbogbo ẹni tí ọba wọ òkè ìjọka Muhammad Adamsi entrance
tí wọ́n bá ń tí ń rí ìhun náà tí wọ́n ń wọlé kéwú tí wọ́n ń jáde ọlọ́run sọ di òjò òkẹ́ lórí kábàrí ọkọ yín Muhammad Adamsi. Ọlọ́run sọ di àrànṣe fún àwọn ọmọ yín, ọlọ́run sọ di àrànṣe fún ọmọ yín ọkùnrin, ọlọ́run sọ di àrànṣe fún ọmọ yín obìnrin, ọlọ́run kọ́ sọ di àrànṣe bẹ́yìn náà. Ọkọ lẹ̀ nímọ̀ ẹ lọ́lọ́run, ọlọ́run ní dára yín Adamsi. Muhammad Adamsi ajabalki oore yìí pọ̀ bàbá àfa ńlá mọ̀ yìí àfa àti sojú sí òdáwọ́dá àfa ńlá níjókòó yìí. Ẹ dákun bọ́ bá ṣe ẹ̀yin àgbààgbà ẹ bá mi àjọ débi ti Adamsi òun níbi step kèsì kí wọ́n sí lójú wa kí kámẹ́rà orí kí wọ́n yọ ọkọ̀ wọn tún wọnú ìwé ìtàn. Ohun tí mo ṣe yìí mo fi dúpẹ́ ni o. Tọkọ yín bá ń bẹ nípò tó yẹ kó máa bẹ ní ayé yìí ní àyè yìí owó ọkọ yín tí ìbá wà ní mọ́sálásì pẹ̀lú bọ́lọ̀hún ṣe dáa ṣùgbọ́n mo fi ọkàn tọpa àníyàn wọn. ẹ má tẹ aṣọ mọ́lẹ̀ láìdé tó ètò náà ṣe ọyá ìdẹ́ wà bẹ́ẹ̀ máa gbóhùn wa àwọn bàbá wa náà tẹ̀lé wa pẹ̀lú ọyá ta ní ọba alájà ápèètì wọ́gá o láìdé tàbí ọ a máa ṣe ogun ẹ má wọlé ẹ bá mú lọ ẹ bá mú lọ lẹ̀kùn tá fún Muhammad Adamsi làwọn ń bẹ̀ láìdé kan lábàá fọ wọ́gá ọyá ẹ̀yin bàbá wa ẹ dúró ẹ ṣe sùúrù ṣẹ́jú kan alájà Adamsi ẹ bẹ́ lọ wí fàdáńdà ọyá ẹ̀yin bàbá wa lẹ̀kùn yìí ẹ dákun ẹ̀yin tẹ́ ẹ ṣe sùúrù o alẹ́ àti ìkìsójú yín tóbi lẹ̀kùn yìí tí ó pa ilé kéwú papọ̀ mọ́ mọ́sálásí ló kọ Ọlọ́run àti gbogbo ẹ̀yin bàbá mi a fi ṣe àyẹ́sí ìmúnúdùn àti ìṣèrántí ayọ̀ in terms of legacy and memory of Alhaji wa Muhammad Adamsi. Ìyàwó wọn wà ń bí láti ṣí bí wọ́n bá ti ṣí kí ìbùkún máa bá ẹbí wọn kí ìbùkún sàárè kó máa bá ọkọ wọn náà káfí láháùlà sí láháùlà wàlà quwwata illa billah ká tún wí lẹ́ẹ̀kan sí láháùlà wàlà quwwata illa billah ẹ̀fà al-aliyyil azim àti sílẹ̀kùn náà báyìí ẹjẹ́ gbọ́dọ̀ tó bí Muhammad Adamsi entrance. Muhammad Adamsi entrance. Ẹ jẹ́ a máa padà lọ sí àyè wa ń bẹ̀ kálájọ́ wa sọ̀rọ̀ sẹ́jú kan kí ètò ọmọ tẹ̀síwájú. ẹ tún káàbọ̀ padà yẹn wa bó lẹ ṣe rí sí abẹ́rẹ́ ìpele ní agbára díẹ̀ bó ṣe lágbọ̀n tọ̀dọ̀ tí ń bẹ̀ ẹ jẹ́ darapọ̀ ní abala àríwúsí kàn bá mi comment kàn máa like bẹ́ẹ̀ sì ni kàn bá mi pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ ṣeun tẹ̀ ń gbọ́ wa ẹ kú kalẹ̀. agbe ní gbére pàdé olókun àdùkò ní gbére pàdé ọlọ́sà òdìdẹrẹ́ ní gbére pàdé wọn lóde ìwò fún ìwọ ọmọkùnrin tí nǹkan rẹ̀ ò ṣe déédé ìwọ ọmọkùnrin tí ṣàyàwó rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ mọ gbọ́ jìgìjìgì lára lójú lọ mú kára rẹ̀ ó tó le ìwọ ọmọkùnrin tó ń retí ọmọ bíbí ìwọ ọmọkùnrin tó fẹ́ ṣe nǹkan tó dáa láyé pẹ̀lú aya rẹ̀ tí ìfàyàlòyà tí ó fi di nǹkan tó dáa ìwọ tásítọ̀ rẹ̀ ń sàn tí ò kí tó láti dọmọ ìwọ ọkùnrin tára rẹ̀ ò le ìwọ ọkùnrin ṣẹ̀ẹ̀kan dìde ìwọ ọkùnrin tátàn rẹ̀ ò dúró déédéé ìwọ ọkùnrin tó ń retí ọmọ ìwọ ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó ọgbọ́ capable herbal energy capsule ló nílò fún gbogbo àìṣedéédé ara rẹ kó o lè jẹ́rìí sọmọ bíbí àti nǹkan tó dáa láti ṣe.